to the dancing floor. It was filled, but we got a good spot. It was tight. Nítorí náà, kò sí bí mo ṣe fẹ́ fà sẹ́yìn. Ayé ò tiẹ̀ sí láti fà sẹ́yìn. Níṣe ni mo máa dì mọ́ ìyín àrà o. La bá bẹ̀rẹ̀ jó. Ẹni láti rí bí ìyín àrà ṣe ràn bí òkòtó. Ó jó. Ẹ wò ó. Èmi gan gbàgbé pé mi ò tiẹ̀ mọ̀ ọjọ́ tààràtààrà torí mi ì tiẹ̀ mọ̀ gbà tára èmi gan bẹ̀rẹ̀ sí ní ìfúnjó. Àṣejó a máa ran jó. Ijó mọ̀ páwọn kan ṣe tòun lálẹ́ ẹjọ́ náà. Mo wá wòye. A creature this wonderful. Elédùmarè kan ó kàn mú ara lóríṣiríṣi ó gbé sára ẹ̀dá kan. Ibi ẹwà rèé ó fakọyọ. Ibi jóre kò tún kẹ̀rẹ̀. Elédùmarè mà kú iṣẹ́ o. Eyín àrà gangan lórúkọ rẹ̀. Ìgbà tó yá tá a jójójó. Onílù bá yí ìlù padà. Bẹ́ẹ̀ orin náà yí padà. Eyín àrà bá ní èyí tá a ṣe tó gẹ́ pé ká lọ sí ìta. We went outside. Then Eyín àrà pointed to a nearby tree. We climbed the tree. And that was when our conversation began. Eyín àrà máa ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ àtàtà kún ẹnu rẹ̀. Ẹ wò ó. Tí ẹ tún ju tolólùfẹ́ tí ń kọrin àtàtà sí ni létí lọ. Ó ju tìyá tí ń kọrin sétí ọmọdé lọ kọ́mọdé bá a fi lè sùn. Ẹ wò ó. I just stared at him with mouth agape. Kí ló dé kéèyàn sì fi gbogbo ọ̀nà gbogbo dá a báyìí? Ọ̀rọ̀ tí mo gbọ́ yìí, ó sọ nípa ara rẹ̀, ìrísí rẹ̀, àwọn ènìyàn rẹ̀ pẹ̀lú. Ó sọ̀rọ̀ lóríṣiríṣi ilẹ̀kùn. Ẹ wo mo tiẹ̀ gbàgbé pé mi ẹlẹ́jọ́ ara mi gbàgbé ẹjọ́. Ìgbà mo rọ́gà mi. Ẹ wo ẹjọ́ àtàtà yìí. Ẹjọ́ yìí mà ní Eyín àrà sọ. Ó sọ̀rọ̀ fún mi lóríṣiríṣi. Débi pé ibi àti ń rojọ́ mo ti sùn lọ. Mo máa sùn lọ o. Ṣùgbọ́n gbà tí màá jí, ipò tí mo bára mi yà mí lẹ́nu. Ó yà mí lẹ́nu o. Ó yà mí lẹ́nu púpọ̀.